Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ àwọn fídíò méjì mo fẹ́ fi hàn wáyé. Èmi ò mọ nǹkan tó dé tán máa ń fẹ́ ti gbogbo èèyàn bọ abẹ́ pọ̀ ọmọ kí o ní. Àwọn wo ni máa ń fún yín ní àwọn ìtàn ìgbà tí wọ́n ti bí yẹn patẹ mọ́ pa yìí? Àwọn wo ni máa ń pa fún yín tán máa ń parọ́ fún yín? Gbogbo àgbàlagbà tó bá sì fẹ́ jogún kógún ìtànkítàn nírú wọn máa ń pa. Ẹ wo fídíò méjì yìí, ẹ jẹ́ àwò bismillah. Tó nǹkan ṣe o, Haji Abdul Qadir ó lè márùn-ún. Bàbá tẹ̀ ń sọ yìí kọ́ ní kéwù nígbà tó fi wà ní primary school gbogbo ara yẹn 1974 ni 73 74 tó wà primary school ní Ansọ́rù tó dá Haji Abdul Qadir ó lè márùn bìdáyà mímọ̀ rẹ̀ lẹ́yìn kúrá tó kélé wọn mímọ̀ rẹ̀ ni ìwé tó kà ní Ansọ́rù Islam ló ti jáde. Bàbá wa yìí ń bẹnu àwọn tó kọ́ ń kéwù tí ó bá rí bẹ́ẹ̀ tó pé rọ́ nípa kí ó lè márùn rẹ̀ jáde pé kò rí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ tó wá jáde. Láti sọ owó tó sọ̀rọ̀ bàbá wa àlífà àkọ́kọ́ bàbá wa Safiyullah Kamaluddin ọlọ́run kí ó ṣekú ní sinmi fún wa ìtẹ́tíra sí wọn wájú kéwú ọlọ́run ò fi mí ṣe kò ń jẹ́ ẹni tí ó kéwú lọ́dọ̀ wọn bí kò lè kẹ́lìmà ń ṣe sí bẹ́ẹ̀ ni bàbá wa àlífà àtàná náà ọlọ́run ò ní kí n gbọ́dọ̀ wọn kéwú àlífà tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà èmi Abdul Qadir kọ́ èmi ò kéwú lọ́dọ̀ wọn òtọ́lẹ́ nìyẹn sọ pé lọ́dọ̀ àlífà yìí kó mú bíi tá àlífà ti kọ́ mi àwọn ohun classmate mi tájọ kọ́ nǹkan kan àbí Arabic study kan àbí Islamic study kan àbí nǹkan kan gbogbo ń tẹ̀yìn ẹgbà pé ìmọ̀ ni ìgbà lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí rí tọ́ba wa jẹ́ bẹ̀ kẹ́ni náà kọ́ jáde sí mi kájọ sọ èyí wọ́n pé shahadatu zuhri ni àmẹ́yìn òní láyà kó kúrò lè mọ́ra rẹ̀ wọn ò ní kúrò àǹtí èsì tiwa máa tiwa káwá dákẹ́ minal alif ilal ya markasi mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn al-Qur'an al-Karim tí mo kí lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi Alhaji Suleiman Ọbajíwá onílé márùn òun lọkọ gbogbo ní al-Qur'an al-Karim so after that pé yóò tún máa kéwú ìtumọ̀ lọ́dọ̀ Sheikh Adam Abdullahi Al-Ilori Alore primary school ni mo sì lọ mo sì láwọn sẹ̀mí ìlú mbẹ́ àwọn sẹ̀mí ìlú mi ní Alore àwọn tíṣà mi ń bẹ láyé brọ́dà wa Albarka Bọ̀dátúndé lẹ́gbẹ̀ẹ́ kéèkú ẹni tẹ́yàn lè bí ni inú àwọn tíṣà mi nìyẹn bẹ́ẹ̀ afa Isahak tọ́jẹ́ Sausa Kọ̀dìríyà tíṣà mi ní Alore primary school Magaji ilé àárọ̀ Ọ̀yọ́ tòní present Magaji ilé àárọ̀ Ọ̀yọ́ tòní classmate mi ní Alore primary school tó ìsàn èmi ò ké nkankan ìyẹnsì ká nkankan lọ́dọ̀ àlífà èyí tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí àlífà àtàná àlífà àtijẹ́ta ẹnu mọ́ tí mo fẹ́ yẹn ń bẹ̀ ni pé àlífà wa bàbá wa Sọfíyù ọlọ́nkọ kẹ́ wọn ìmọ̀ bí tí èmi pẹ̀lú wọn di sí wọn fẹ́ràn mi nítorí tọ́lọ́hún wọn dẹ̀ sọ pé torí bàbá mi wọn làwọn dádì mi kọ́dà wọn invite mi rí ipe kí n wá ṣe kútúbà jimá ní mọ́sálásí wọn àmọ́ lọ́wọ́ ọ̀kadà àfa àti wọn rántí mi èkú tí ẹ̀ bá fẹ́ mà ọlọ́wọ́ ọ̀kadà wọn dẹ̀ fẹ́ bẹ̀ mí ń sẹ́ wọ́n sì láwọn fẹ́ wá mi wálé mu ní ìtó bẹ́ẹ̀ ta ló bí mi tí mà ní kí àlífà bàbá wọn wá mi wálé mo lé mi ní ìwà wọn wá wọ́n wá pàdé mi ní ilé àwọn bàbá Sheikh Kamaluddin tó wà ní Solukarnain Road ibẹ̀ ni wọ́n ti pàdé mi ń jọ náà àwọn tó sojú gbogbo wọn bẹ láyé ìzàn bàbá wa Ahmad Ọláìwọlá kọlọ̀nkọ̀ kí àwọn náà ìpàdé tí ń pàdé wọn ìjọ tí Mudiru tí ń jókòó tí wọn báyìí àwọn náà bẹ̀ mí ń sẹ́rí tó sì lé ẹlẹ́rìí náà ètùtù ìkú tí mo lè tún pé ẹlẹ́rìí náà kí ó ń bẹ láyé ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí màá rí wọn òun ni pé àbá wa Mudiru Markaz a lọ kí wọn fún àlífà bàbá wa Sọfíyù tó lọ yìí wọ́n sì ṣèpàdé tẹ̀rẹ̀hìbù tó ga jù àfa wa Dr. Alaye ọlọ́nkọ kẹ́ wọn ọlọ́nkọ kẹ́ bàbá wọn Dr. Alaye fẹ́ ṣe tẹ̀rẹ̀hìbù níjọ́ náà ti ń gún ní kẹsẹ́ ìjọ yẹn mo dé pé mo déwájú wọn rí nkẹ́kọ̀ọ́ kankan níwájú wọn bẹ́ẹ̀ àlífà yìí kò wá sí kankan pàdé kan rí tá a ti jọ jókòó kan rí àfijọ́ tá a lọ sílé ọba tí mo tẹ̀lé àwọn bàbá Mudiru lọ gbogbo yẹn lọ bí ká bàbá Mudiru ìtì pé wọn ọgbọ̀rọ̀ lọ ìwọ má lọ ìwọ dúró ó gbé mi lọ lé ọba mo dẹ̀ gbé wọn lọ sílé ọba gẹ́gẹ́ bí pé mi ní kó bàtà àwọn ọmọ kó bàtà mo dẹ̀ bá wọn wọlé àjókòó àlífà náà dé wájú ọba wọn bá lọ ní Sẹ́ríkì Sálámà wà ń bẹ àjù bẹ́ẹ̀ náà lọ ọba dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ fún mọ́mọ́ èyí wọn kàn mí ńgbà tí ó dẹ̀ yà tọ̀rọ̀ kan àlífà